A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti fi ọ̀rọ̀ ìdùnnú ránṣẹ́ sí àwọn bàbá ní Nàìjíríà àti lágbàáyé bí ó ti ṣe àpèjúwe wọn ní òpómúléró fún ẹbí àti alábàáṣiṣẹ́pọ̀ tí ó ṣe pàtàkì láti jọ kọ́ àwùjọ. Nínú àtẹ̀jáde fún ìsààmì ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn bàbá fún ti ọdún 2026 tí ó wáyé lánàá ni obìnrin àkọ́kọ́ ti ṣe ayẹyẹ ìfẹ́ àti ìfarajìn bàbá bí ó ti mọ rírì ìfaradà tí wọ́n fi ń bu omi rin ìgboyà àti ọjọ́ ọ̀la àwọn ọmọ. Bákan náà ni Olúrẹ̀mí Tinubu fi ìmoore rẹ̀ hàn sí àwọn bàbá láti tọ́ ọmọ kí wọ́n fi jẹ́ àwòkọ́ṣe láti ní ipa láyé àwọn ọ̀dọ́ nípa pípèsè ohun àmúyẹ, àtìlẹ́yìn àti ìwúrí tí yóò sọ wọ́n di ènìyàn pàtàkì láwùjọ. Obìnrin àkọ́kọ́ wá gbàdúrà àkọ̀tun okun, agbára àti oore-ọ̀fẹ́ bí wọ́n ti ń tẹ̀síwájú àti máa ṣe ojúṣe wọn sí ẹbí àti àwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn Fulani Socio-Cultural Organization lábẹ́ umbrella Concerned Fulani People of Nigeria ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kí wọ́n kìlọ̀ fún ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho lórí ọ̀rọ̀ tó ń sọ tako àwọn Fulani ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ pe ìpè yìí nínú àtẹ̀jáde tí alámòjútó Ibrahim Bakindo Chubado bu ọwọ́ lù lánàá. Èyí ń wáyé lẹ́yìn ìròyìn wípé Ìgbòho fún àwọn adarí ẹgbẹ́ Fúlàní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní wákàtí méjì lórí ẹ̀sùn ìyá kan àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n jí gbé. Ìgbòho ni a gbọ́ wípé ó lérílẹ̀ka àti dojúkọ àwọn tí ó ní ìgbàgbọ́ wípé wọ́n lọ́wọ́ nínú ìjínigbé bí ó ti lérí àti ṣe ìkọlù sí inú igbó tí wọ́n ti ń fara ṣoko bí wọn kò bá yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé láàrin àkókò tí ó dá fún wọn. Nígbà tí ó ń fèsì, Chubado ṣe ìkìlọ̀ wípé lílọ́ ẹ̀sùn mọ́ àwọn ará agbègbè Fúlàní lórí ẹ̀sùn tí àwọn kan ṣẹ̀ lè dá rògbòdìyàn ẹlẹ́yàmẹ̀yà tí ó lè mú ìfàsẹ́yìn bá ìgbìyànjú lórí ìdàgbàsókè àlàáfíà àti ààbò. Ẹgbẹ́ yìí tẹnumọ́ wípé ará Fúlàní kò ṣelégbè lẹ́yìn ìwà dàlúrú, ajínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn. Bí wọ́n ti ní kí wọ́n má fi ojú ọ̀daràn wo gbogbo Fúlàní, wọ́n ní agbègbè Fúlàní ní gbogbo orílẹ̀-èdè ni ó kún fún àwọn olùpamọ́ òfin, kí wọ́n má da ẹ̀bi ìwà àwọn kan ru gbogbo wọn. Wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí gbogbo ìgbà tí wọ́n fi ojú ọ̀daràn wo Fúlàní láìsí ẹ̀rí tó dájú. Bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìwà báyìí lè bu epo sí iná rògbòdìyàn, kí wọ́n fi ọwọ́ ọ̀daràn mú ọ̀daràn láì kà wọ́n kún ẹ̀yà tàbí ẹ̀sìn kankan, kí àwọn aláṣẹ tètè kìlọ̀ fún Ìgbòho. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tí ó tún jẹ́ olùdíje du ipò láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Bíọ́dún Oyèbánjí ti ṣe àfihàn ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ọwọ́ ìfẹ́ sí àwọn alátakò tí wọ́n jọ díje papọ̀ títí kan olùdíje láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Dr. Wọlé Olúyẹdẹ. Bí ó ti ní ìdìbò ti parí, kí wọ́n mú ìṣèjọba ní kókó. Gómìnà ṣe àfihàn wípé òun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ pẹ̀lú àwọn wọ̀nyí. Òun yóò tẹ̀síwájú nínú ìjíròrò pẹ̀lú wọn fún àǹfààní ìpínlẹ̀ nítorí gbogbo wọn ni wọ́n jọ jẹ́ ẹni ọ̀rọ̀ kàn láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Èkìtì. Gómìnà ṣe àpèjúwe àṣeyọrí rẹ̀ níbi ètò ìdìbò tí ó ṣẹ̀ṣẹ̀ wá sópin ní ìtẹ̀síwájú ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ó sọ gbangba wípé àbájáde èsì ìdìbò ṣe àfihàn ìgboyà tí ará ìpínlẹ̀ Èkìtì ní nínú ìṣèjọba rẹ̀ àti ìdarí Ààrẹ Bọ́lá Tinubu. Bí a kò bá gbàgbé wípé níbi returning officer tí í ṣe Gíwá Federal University of Technology Àkúrẹ́ (FUTA), ọ̀jọ̀gbọ́n Adéníkè Ọládìjí ti ń kéde èsì ìdìbò láago 3 òru mọ́júmọ́ àná ọjọ́ Àìkú ni ó ti ní Oyèbánjí ní àpapọ̀ ìbò 319,224 fi la olùdíje láti PDP Dr. Wọlé Olúyẹdẹ tí ó jìnnà réré pẹ̀lú ìbò 40,543. Olùdíje láti ADC Dáre Bèjìdé ní 12,872 láti gba ipò kẹta níbi ìdíje tí ẹgbẹ́ òṣèlú 13 ti kópa.
Gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tí ó wà ní ìpínlẹ̀ Èkìtì ni gómìnà ti pegedé níbi àtúndì ìbò re-election tí ó sọ ọ́ di gómìnà àkọ́kọ́ nínú ìtàn ìpínlẹ̀ láti gbégbá orókè léraléra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Owó epo rọ̀bì já wálẹ̀ lónìí látàrí ìjíròrò tí ó wáyé láàrin ilẹ̀ US àti Iran bí àwọn alárinà Mediator ṣe ń gbèrò àdéhùn ìgbẹ̀yìn Final Agreement lẹ́yìn ìpàdé tí wọ́n gbà lérò láti wáyé ní ọjọ́ Ẹtì ṣùgbọ́n tí wọ́n wọ́gi lé látàrí ìjà láàrin ilẹ̀ Israel àti Hezbollah kí ìdúnàdúrà tó ríbi mórílé lánàá ní Switzerland pẹ̀lú ikọ̀ tí igbákejì ààrẹ US JD Vance àti Mohammad Bagha Ghalibaf darí. Inú àwọn oníṣòwò dùn lẹ́yìn ìròyìn wípé ilẹ̀ méjèèjì ti jogún sinmi tí ó ti mú owó ohun èlò agbára lọ sókè láàrin ọrọ̀ ajé àgbáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹ̀ka ìjọba Nàìjíríà mẹ́tẹ̀ẹ̀ta gba àpapọ̀ $10.45 trillion láti àpò ìkówósí ìjọba FAAC láàrin oṣù kínní àti oṣù karùn-ún ọdún 2026 tí ó ṣe àpèjúwe àlékún 25.85% kúrò ní $8.30 trillion tí wọ́n pín ní àkókò kan náà ní ọdún 2025 bí àjọ òṣìṣẹ́ NLC àti àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka aládàáni ṣe kan ìjọba lábùkù ní gbogbo ìpele lórí ìṣòro ọrọ̀ ajé, ìgbé ayé ará ìlú, ìṣòro ààbò àti àìsí ohun amáyédẹrùn ṣe túbọ̀ ń burú sí i. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé $13.76 trillion owó tí ó wà nínú àpò ìkówósí ìjọba kí wọ́n tó pín $10.45 trillion fún ìpínlẹ̀ mẹ́rìndínlógójì àti ìjọba ìbílẹ̀ 774 tí ó ṣe àlékún 4.32% sí ti ọdún 2025. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní Assistant General Secretary ẹgbẹ́ òṣìṣẹ́ Chris Onyeka ti ní àlékún owó yìí kò ṣe àlékún ìgbáyégbádùn ọmọ Nàìjíríà nítorí àwọn tí wọ́n wà ní ipò agbára ni yóò sọ bí owó yóò ṣe ní ipa lára ọmọ Nàìjíríà. Ó fi ẹ̀sùn kan ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta wípé wọ́n kọ̀ àti ná owó ìlú sí ọ̀nà tí yóò ṣe àlékún ìgbáyégbádùn ọmọ Nàìjíríà. Ó kérora lórí ìṣòro ètò òṣèlú bí ó ti ní 99% tí àwọn tí wọ́n wà nídìí ìṣèjọba kò ní fi ààyè gba kí ará ìlú gbádùn kí ìgbé ayé wọn má bàa dọ́gba bíi tiwọn. Gbogbo ohun amáyédẹrùn ló ti bàjẹ́ tán. Adarí òṣìṣẹ́ ṣe àríyànjiyàn wípé ìṣòro ààbò ló peléke jù tí ó ṣe àfihàn ìjákulẹ̀ ìjọba pẹ̀lú bí owó tí wọ́n ń pa wọlé ṣe pọ̀ tó. Kò sí ẹni lè sọ̀rọ̀ lórí ohun amáyédẹrùn tàbí ìgbáyégbádùn ará ìlú láì kọ́kọ́ yanjú ìṣòro ààbò. Bí ènìyàn kò bá lè rìn láti ibì kan sí òmíràn láì bẹ̀rù, á jẹ́ wípé kò sọ̀rọ̀ lórí ohun mìíràn nítorí òfin sọ̀rọ̀ lórí ààbò àti ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìpínlẹ̀ kan ṣe dáadáa. Ìpínlẹ̀ ẹyọ kan tàbí méjì nìkan ni ènìyàn ti lè rí àlékún iṣẹ́ nítorí àwọn alákòóso ìpínlẹ̀ wọ̀nyí fi ààyè gba kí omi rẹ̀ kán sí àwọn kan lẹ́nu. Ó fi kún un wípé bí òun kò bá lè lọ sóko kí òun padà ní ayọ̀ àti àlàáfíà tí òun ń gbìn láì ní àǹfààní àti lọ kó èrè. Èyí yóò ní ipa tí ó pọ̀ lára ọmọ orílẹ̀-èdè. Ẹ̀rù ń ba ará ìlú bí ènìyàn ṣe ń fi owó pamọ́ ni ó tún ń dá owó ìdásílẹ̀ ransom sọ́tọ̀. Onyeka kérora wípé àwọn òṣìṣẹ́ kò tíì jẹ àǹfààní àlékún owó tó ń wọlé sí àpò ìjọba pẹ̀lú ọ̀wọ́ngógó owó ilé, owó ọkọ̀ àti oúnjẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Dígádígá ni ìlúmọ̀ọ́ká ojúnà Ìwó agbègbè ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ dí bí àwọn olùfẹ̀hónúhàn ṣe dí ojúnà ńlá lónìí ọjọ́ Ajé. Àwọn olùfẹ̀hónúhàn ni wọ́n ti kórajọ láti aago 10 òwúrọ̀ tí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Take It Back Movement ti darí. Àwọn wọ̀nyí ń béèrè ìfòpin sí ìṣòro ààbò lórílẹ̀-èdè bí wọ́n ti ń pè fún ìyọ̀ǹda akẹ́kọ̀ọ́ àti olùkọ́ 39 tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò
ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní alámòjútó ẹgbẹ́ Jùwọ́n Sànyàlú ti ní èyí jẹ́ ìtẹ̀síwájú ìfẹ̀hónúhàn tí ẹgbẹ́ wọn gùn lé láti ìgbà tí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire nínú oṣù karùn-ún. Sànyàlú ní àwọn yóò tẹ̀síwájú àti máa ṣe ìfẹ̀hónúhàn fún gbogbo àwọn tí wọ́n jí gbé títí wọ́n á fi gba ìyọ̀ǹda. Àwọn ní ìgbàgbọ́ wípé àwọn òṣìṣẹ́ ìjọba wà nínú ìrọ̀rùn nínú yàrá wọn àti ní ọ́fíìsì tí àwọn kan ń jìyà nínú ìgbèkùn ajínigbé. Ìyọ̀ǹda gbogbo àwọn tí wọ́n jí gbé ní àríwá, gúúsù, ìwọ̀ oòrùn àti ìlà oòrùn ni àwọn fẹ́. Ó ní ètò òṣèlú ọdún 2027 ni àwọn olóṣèlú ń bá kiri nígbà tí ààbò sí nílùú. Bẹ́ẹ̀ tí ó bá máa fi di ọdún 2027, a kò mọ iye ènìyàn tí ó máa kù. Ìdí nìyí tí ìdúró ò sí, ìbẹ̀rù ò sí títí ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀ á fi gbé ìgbésẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ayẹyẹ ńlá kan wáyé láti fi bu ọlá fún òbí ti ilẹ̀ Onitsha Igwe Nnaemeka Achebe bí ó ti pé ẹni ọdún márùndínláàádọ́rùn 85 ní ọjọ́ Ẹtì. Ayẹyẹ yìí wáyé ní ilé ìtura Dàbóró, Victoria Island, ìpínlẹ̀ Èkó, níbi tí òbí ilẹ̀ Onitsha ti jẹ́ alága ìgbìmọ̀ ilé ìtura. Àwọn èèyàn jàǹkàn-jàǹkàn bíi olóṣèlú, adarí ìlú, ọba, oníṣòwò, ọ̀gá ilé-iṣẹ́ ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ láti ṣe àjọyọ̀ ọba. Bí wọ́n ti ń dé ni wọ́n fi ijó ìbílẹ̀ yẹ́ wọn sí. Ààrẹ àtijọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe àpèjúwe òbí ní ẹni àlàáfíà tí ń dí àlàfo. Ó ní òun fi ṣíṣe kan sílẹ̀ láti wá bá a ṣe àjọyọ̀ bí ó ti gbàdúrà fún òbí. Àwọn àlejò mìíràn ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, Peter Obi, Sẹ́nẹ́tọ̀ Florence Tagiwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.